àná Muhammad. Ìkẹ́ Ọlọ́run gbogbo gbà. Ọlọ́run bá bọ̀ àná Muhammad. Ọlọ́run wọlé àtànẹ́bì. Ọlọ́run wọlé àtànẹ́bì. Àlùbáríkà gbogbo ìgbà. Àlùbáríkà gbogbo ìgbà. Àwọn òbí tó bí wa. Àwọn òbí tí wọ́n bí wa. Bí ẹ ti lè wù kó dáa tó lónìí. Bí ẹ ti lè wù kó dáa tó lónìí. Àlùbáríkà ara rẹ̀. Àlùbáríkà ara rẹ̀, oríire tí ń bẹ lára rẹ̀. Àwọn òbí ẹ̀ ló ní. Àwọn òbí ẹ̀ ló mọ̀ ní. Gbogbo àyè tí wọ́n wà. Gbogbo àyè táwọn òbí wa wà. Ọlọ́mọba ṣàánú wọn. Torí tiwa yìí dáa ju tiwọn lọ. Àwọn bá wá ní tiwa yìí ó dáa ju tiwọn lọ. Torí pàjù àwọn sì gbà náà ló dé tiwa yìí ó dáa ju tiwọn lọ. Lórí pàjù àtàwọn òbí wa ṣe ó gbà náà ló jẹ́ kí tiwọn ó dáa ju tiwọn lọ. Bàbá mi tí ó bí wa. Bàbá mi tó bí wa. Àbíyá mi tó bí wa. Àbíyá mi tó bí wa. Ibi wọ́n fẹ́ wọn sí náà wọ́n wà dàárọ̀ yìí. Ibi wọ́n fẹ́ wọn sí náà ni wọ́n wà dàárọ̀ yìí. Àmọ́ ọmọ wọn ti bọ́ sókè òde. Ó ti bókè òde, ó ti bọ́ òkè òkun. So ìtumọ̀ ẹ̀ náà ni pé títàwọn ọmọ. Títàwọn ọmọ. Ó dájú tàwọn òbí wọn. Ó dájú tàwọn òbí wọn lọ. Àdúrà àwọn òbí ẹ̀ náà ló tún gbà. Àdúrà àwọn òbí náà ló gbà lé lórí. Kò sórí èyí tí a bá ṣe. Kò sórí tó wù ká lè ṣe láyé. Àwọn òbí wa ni wọ́n ní. Àwọn òbí wa ni wọ́n ní. Ọlọ́run jẹ́ wọn sórí rẹ̀. Ọlọ́run jẹ́ àwọn òbí wọn sórí rẹ̀ lọ́jọ́ alẹ́. Oríire wọn náà. Oríire wọn náà. Yóò ràn àwa náà. Yóò ràn àwa náà lọ́jọ́ alẹ́. Wala gbọ́dọ̀ la ilaha illallah. Wala Muhammadu Rasulullah. Àwọn tó ti kú. Àwọn tí wọ́n ti kú. Ọlọ́mbà kẹ́ wọn. Ọlọ́mbà kẹ́ wọn. Ọlọ́mbà gẹ̀ wọn. Ọlọ́mbà gẹ̀ wọn. Àwọn tí ń bẹ láyé. Àwọn tí ń bẹ láyé. Ọlọ́run jẹ́ wọn pẹ́ fún wa. Ọlọ́run jẹ́ wọn pẹ́ fún wa. Wọ́n fi wọ́n dààmú wa. Wọ́n fi wọ́n dààmú wa. Bàbá wa náà dààmú wa. Bàbá wa náà dààmú wa. Ọmọ tí ó bá dáa. Ọmọ tó bá dáa. Àwọn òbí rẹ̀ ọmọ dídùn lára rẹ̀. Àwọn òbí ọmọ dídùn lára rẹ̀. Ọmọ tí ó bá dáa wọ́n máa tọ́jú ẹ̀ lọ́jọ́ alẹ́. Ọmọ èyí ò bá dáa wọ́n máa tọ́jú ẹ̀ lọ́jọ́ alẹ́ ni. Méjèèjì sì lọ́lọ́run fẹ́ dá. La ilaha illallah. Méjèèjì lọ́lọ́run fẹ́ dá. Méjèèjì lọ́lọ́run máa fẹ́ dá. Ara àwọn reason tá a fi máa ń ṣàdúrà ni. Ara àwọn ìdí tí a fi ń ṣàdúrà náà ni. Èyí tí ó bá dáa tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run mọ́ fún mi. Èyí tí ò dáa tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run mọ́ fún mi. Èyí tó bá dáa tó wà lọ́dọ̀ rẹ̀. Èyí tó dáa tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa. Bí wàhálà sì ṣe pọ̀ tó láyé. Bí wàhálà ti pọ̀ tó láyé. Ẹlòmíì àwọn nǹkan kan wà tó yẹ kó tọrọ tí ìrántí tọrọ ẹ̀dá rẹ̀. Ẹlòmíì ń bẹ inú nǹkan tó yẹ kó rántí tọrọ. Pé ń dààmú jù. Àdàkùnmọ̀lá torí pé wàhálà ìdààmú pọ̀ lọ́dọ̀ rẹ̀ kò wá rántí tọrọ rẹ̀ dárọ̀ yìí. Bí ẹrú tí ò tí ì bímọ. Bí ẹrú tí ò tí ì bímọ. Kò ní bí ọ kò ní máa tọrọ máa bí ìyàbọ̀ wọn olówó kò ní. Bẹ́ẹ̀ni bàbá. Ọmọ nìkan ní ọmọ tọrọ. Ọlọ́run á lè fún lọ́mọ yẹn. La ilaha illallah. Nígbà tí wọ́n wá rí ọmọ. Kó tọ́jú ọmọ yẹn náà lọ́jọ́ alẹ́. La ilaha illallah. Yóò wá máa ní Ọlọ́run fún mi lọ́mọ. Ọlọ́run fún mi lọ́mọ kò ní ìsàgáyẹ rẹ̀ pọ́ Ọlọ́run fún mi lọ́mọ alálùbáríkà. Ọlọ́run fún mi lọ́mọ bí. Ọlọ́run sì ni ó pẹ́ kó tó fún kó jẹ̀bi. Ọlọ́run ló pẹ́ kó tó fún kò jẹ̀bi. Ìwé tó bá ti ń bí. Ìgbẹ́ tí bá ti ń bí yóò lè máa rántí pé ilé ló kù. Tọrọ gómìnà nú àwọn ọmọ yìí. Ọlọ́run èyí tó tó fún mi pẹ́sidẹ̀ntì ni ó gbé. Tọrọ mínísítà nú. Ọmọ mínísítà. Àfáà ńlá ìmáàmù lúlá. Lálùbáríkà ni ó káyé ká ọ̀rọ̀ yóò tó máa tọrọ rẹ̀. Ibi tí ọ̀rọ̀ wa dé dúró ní ìsinmi. Àdàkùnmọ̀lá. Ọlọ́run kọ́ wọn láwọn tó bí wa. Ọlọ́run wọn láwọn tí wọ́n bí wa. Ọlọ́run ṣàlékún àlùbáríkà fún wa. Allahu yaghdabu in tarakta su'alahu. وابني آدم حين يسأل يغضب وبنو آدم حين يسأل يغضب وبنو آدم حين يسأل يغضب. Gbogbo tó bá wù ní ẹbẹ̀rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo tó bá wù wá ní ká béèrè lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ní díẹ̀ kókó lòun fún àtẹ. Ọlọ́run ní díẹ̀ ló fún wa. Bọ́lá bá bóyá láyé àtọ̀run díẹ̀ náà lọ. Bọ́lá bá bóyá láyé àtọ̀run díẹ̀ náà lọ́lọ́run fún. Was'alullaha min fadlihi. Ẹnì kan mọ̀ pé àṣejù àfa wa pọ̀ ní. Ṣé ẹ̀kọ́ wa láṣejù àfa wa pọ̀? Àdàkùnmọ̀lá. Wọ́n sá ń bímọ. Torí mọ́ akámẹ́lá ẹlòmíì èèyàn kúkúrú ni. Àwọn máa ga pàápàá. Àdàkùnmọ̀lá. Lọ́wọ́ lọ ra ṣẹ̀kúà. Ṣé bọ́kọ̀ kékeré wà tí wọ́n ń jà? Kí ló dé nínú ìṣẹ́ ọkọ̀ kékeré tí ó gba sájọ rẹ̀? Kọ́dà kóra Masida. Sọ́kọ̀ kékeré ni. Ó lọ máa gun Masida. Ìjàpá wà. Gọ́ọ̀fù kékeré. Bàbá wa ní ìjàpá ń bẹ. Tí ó ṣe déédé rẹ̀. Yóò ṣe déédé rẹ̀ nígbà òkú kúkúrú tẹ́lẹ̀. Tí ìkiri rẹ̀ kúlú bá báyìí tó rí. Tí ìtẹ̀lẹ̀ ó tún tóbi jò ńlá. Yóò wà lọ ra ṣẹ̀kúà. Àwọn yẹrí ń bẹ́ tó. Ilé yẹn kúrú tó wà lọ ra ṣẹ̀kúà ọkọ̀ ńlá
tó ga ànàkùmọ̀lá. Eré ìpọ́nlẹ̀ gàmbàrí. Èyí pọ́nlẹ̀ gàmbàrí. Wọ́n bá ẹ̀dá bá láwọn gbòdéré àwọn èèyàn kéékèèké. Àwọn èèyàn kéékèèké kúkúkú. Wọ́n wà arọkọ̀ ńlá. Wọ́n wà ara fóòmù pílò, wọ́n wà ara sórí sí. Wọ́n ra fóòmù pílò, wọ́n ra sórí síìtì láti máa lè rí iná ní gíláàsì wájú. La ilaha illallah. Láàbẹ̀sí àlẹ́mùnà. Èèyàn ló bá ní àdámà àjẹta. Wàsàlí lẹ́rí àbúwábù látújábù. Wàsàlí lẹ́rí àbúwábù látújábù. Èèyàn tọ́lọ́ ń jù bẹ́ẹ̀ lọ. Tọ́lọ́ má jù bá lọ. Bí bùkátà bá ti pọ̀. Bí bùkátà bá pọ̀. Fúnra Ọlọ́run. Yóò fi làákà ìkún ẹni tọ́lọ́. Yóò fi làákà ìkún ẹni tọ́lọ́ dá bùkátà sílẹ̀ rẹ̀. Yóò fi kún fún un. Tọ́mọ rẹ̀ kan ò sì ní gbọ́dọ̀ èèyàn. Lálùbáríkà. Tí gbogbo wọn sì lálùbáríkà. La ilaha illallah. Ọba tí ń dálẹ̀ báyìí. Ọlọ́mọdé ó bàjẹ́. Yàtì àmì. Ọlọ́run ti sẹ́lá ní Muhammad. Mẹ́ntálítì ayé. Ní ìgbàgbọ́. Bí ẹ bá bímọ kan jọ mi. Àbóbímọ méjì. Ntọ́lọ́wọ́ fi hàn ṣe Ọlọ́run lọ́mọ. Ntọ́lọ́wọ́ fi wọ́n ṣe Ọlọ́run nìkan ló mọ̀. Àmọ́ ní tọ́lọ́wọ́ fi hàn ṣe ni pé bàbá tó bí wọn àti ìyá tó bí wọn ò ní dààmú púpọ̀. La ilaha illallah. Àmọ́ láti gé èèyàn lórí kádàrá wọn wọ́ Ọlọ́run nìyẹn náà. Bí ẹ bá bímọ rẹ́rẹ́. Ntọ́lọ́wọ́ fún àwọn ọmọ ń ṣe. Ọlọ́run nìkan ló mọ̀ tó mọ̀. Àmọ́ ìkan dá wa lójú. Nínú ọmọ mẹ́wàá ọ̀kan ò ní láárí. La ilaha illallah. Ìjọba tètè ní láárí ni wọn là á bẹ lọ́hùn kọ́ lọ́hùn ó di ọjà láàánú gbogbo wọn. Allahu akbar. Ṣùgbọ́n méjì ọ̀rọ̀ ọ̀run kó kankan mọ̀ ní láárí. La ilaha illallah. Méjì. Ọwọ́ ọ̀tún ọwọ́ òsì. Èèyàn tí ọjọ́ nǹkan kan pọ̀ bẹ́ẹ̀ láyé. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ nú ayé. Ṣùgbọ́n ọmọ mẹ́wàá ó kéré jù. Àárò lórí mẹ́ta mẹ́rin nù wọn. Ọ̀kan ò ní láárí. Ìkan ò ní láárí. Ètí ò wà ní láárí ọlọ́mọba ṣe láàánú gbogbo àwọn yòókù. Ètí ò ní láárí ọlọ́mọba ṣe láàánú gbogbo àwọn yòókù. Torí bá ti débì kan ìmọ̀ ọ̀ràn yẹn ni. Bẹ́ẹ̀ ni kejì náà. A máa ràn. Ọlọ́run ṣàánú wa ń bẹ̀. Yẹ̀sìkọ́ rí jálò wọ̀nyí ṣìkọ́ àkàrù nàbìhí. ويسعد الله أكواما بأكوام ويسعد الله أكواما بأكوام. Bọ́lọ̀ tí máa ṣe. Bọ́lọ̀ tí ń ṣe lò. Wọ́n ní kí ni àṣà Ọlọ́run. Wọ́n ní kí ni àṣà Ọlọ́run. Àṣà Ọlọ́run làfáà wá ti ròyìn fún wa yìí. Àṣà Ọlọ́run. Ànàkùnmọ́lá. Ọlọ́run ní tí ń ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ní tí ń ṣe jù bá náà lọ. Mo kí àwọn àlùfáà wa. A kí àwọn àlùfáà wa. Ọlọ́ba kí. Ìlú Ọ̀fà ò ní bàjẹ́. Ìròyìn mẹ́ta ni mo ròyìn pẹ̀lú. Àbá wa ní ìròyìn mẹ́ta lọ́fà. Àbá wa sọ kan bẹ̀. Àbá wa sọ ẹyọ kan nù rẹ̀. Ó kù méjì. Nínú méjì tó kù. Bàbá wa nínú méjì tó kù. Ìkejì láṣìkí. Ọlọ́run ò fi bá Ọ̀fà jà. La ilaha illallah. Jíjẹ mímu rọrùn. Alhamdulillah. Wọ́n ní jíjẹ mímu rọrùn. Ọlọ́run ò sábà fi bá Ọ̀fà jà. Ń bá wọn lúmi jà ọ̀tọ̀. Bẹ́ẹ̀ tí wọn ò ní rí jẹ tí wọn ò ní rí mu ní rọrùn. Nínú yẹn náà ni mo lè pé ìtọ́sẹ̀ ti fáàrí. Arọ́pọ̀ sàánú wọn ti jẹ. Kódà bí ó ṣe ti fáàrí. Wọ́n sá sọ rẹ̀. Bọ̀dá ẹgbà ọkọ̀ yìí ẹ lọ́mọ gbọ́. Ìyá mẹ́rin máa ń wọ́n gbọ́ o. La ilaha illallah. Wọ́n ṣe. Nílùú mi ìrọ̀tẹ́. Kódà bí wọ́n á tó ní báńkọ̀ tó yẹ káwọn èèyàn gbọ́. Yóò fi sọ pé bọ̀dá yẹn bá mọ̀ wá ń Kàdúná ni. Torí kò bẹ́ẹ̀ sọmọ Ọ̀fà tí ò ní lé ń Kàdúná. Bẹ́ẹ̀ ni bàbá. Àbí? Nígbà mọ̀ wá ń Kàdúná gẹ́gẹ́. Mo ránṣẹ́ sí bọ̀dá fa. Nígbà mọ̀ wá ń Kàdúná sí gbogbo owó ránṣẹ́. La ilaha illallah. Ìyẹn náà ti lọ́ Ọ̀fà ló fún ìlànà Kàdúná. Ẹlẹ́ẹ̀kẹta. Àdàkùnmọ̀lá. N ò ní sọ. Àbí kẹta pamọ́. Ní sì sọ náà. Bàbá aláwo sọ. Nígbàdúrà ń bẹ lọ́fà. Bàbá nígbàdúrà ń bẹ lọ́fà. Allahu Akbar. Wòlíì tí ò gbé lù yìí, wọ́n tẹ̀lé yìí. Wòlíì tí ò gbé lù yìí. Múra wọn lù yìí. Báyìí la àyè lọ́la. Tí ìbá ṣe ti jó ní ìtọ́sẹ̀lẹ̀. Àwọn afọ́wò ìgbóra wọn. Wọ́n ìgbóra wọn. Wòlíì ọlọ́mọ pé wòlíì lò. Ṣé Ùsọ̀ọ̀lì bàbá tó bí wọn afẹ́lẹ́lẹ́. Bàbá afẹ́lẹ́lẹ́. Tí wọ́n kọlu ti bàbá búlálà.
bàbá wa àgbà Màkóńdòrò àyè gbà mí. bàbá wa àgbà Màkóńdòrò àyè gbà mí. àlífà àwọn ní tálíàtù. àdàkùnmọ́lá. nígbà àdúrà tí wọ́n lọ kán kún tí wọ́n kọlu tẹ́lifọ̀dì. mo kẹ́ tẹ́lifí kankan o. nígbà lọ́fà inú. nígbà àdúrà bẹ lọ́fà. àdàkùnmọ́lá. lọ́sọ̀gbọ́ ńkọ́ bàbá. nígbà àdúrà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àmọ́ kọ́mọ̀ pé àwọn àfa àwọn ńlá ń dán tí wọ́n ti Òṣogbo kọjá. bàbá wa láwọn àfa tí wọ́n ti Òṣogbo kọjá. ọmọ Òṣogbo bá bó Òṣogbo yọ lálùbáríkà. bá wà dálẹ̀ náà yọ lálùbáríkà. lálùbáríkà ti dálẹ̀ máa ń pọ̀ ju tinú Òṣogbo lọ. torí pé bí wọ́n ti máa yọ lẹ́nu ní gbẹ̀hùn. lọ́sọ̀gbò. wọ́n dá wákà kan jọ òun fóṣù. wọ́n ní jannatu dúníyà. Àti máa jẹ, àti máa mú, àti máa kọ́lé lájà mẹ́fà. Jàǹdà tó dúró àlòjù. Àbọ̀ wá tí wo náà bàbá. Àsọ̀ tí wo náà ẹ̀kọ́. Lẹ́yìn àdóṣogbo, àti máa jẹ, àti máa mú, àti máa kọ́lé lájà mẹ́fà. Jàǹdà tó dúró àlòjù. Ó pọ̀ mbẹ́ bàbá. Ìwọ ọbẹ̀ gbọ́. Wá àṣìkà tí mo ṣe nídìí òní. Láìpẹ́ yìí. Housewarming. Àlọ́ sílẹ̀. Ànàkùnmọ̀lá. Mo ní ẹ̀ bá dé bọ́kùnrin Òṣogbo ti ń lálùbáríkà lóbìnrin wọn ni. Bọ́kùnrin Òṣogbo ti ń lálùbáríkà. Bí Ìbàdàn ti tó n kò sí mbẹ̀ tó. La ilaha illallah. Lóbìnrin wọn náà ní. Kékèké ẹni bá wọn lẹ̀ kékèké wọn kọ́ lọ́wọ́ kọ́ ọkọ̀ Òṣogbo táwọn obìnrin ṣe rú rẹ̀. La ilaha illallah. ọkọ̀ ṣe. Àmọ́ ẹnìkan lè ìyá kan tá a pàdé lóyún níbi ìkómọ kan tí ń jẹ́ ìyá aláṣàrò àbí ẹnìkan lóbìnrin kan lè dìde Ìbàdàn kó jẹ gbẹ̀rún obìnrin lọ́ọ́ lu mi o. La ilaha illallah. àmọ́rú rẹ̀ ò ní pọ̀. Bàlìkí alága tí wọ́n máa wí ọmọ Ìbàdàn ni. bẹ́ẹ̀ ọmọ Ìbàdàn ni Bàlìkí alága. olówó ni. Bàlìkí sùn ìyàwó ànábì sílẹ̀ ní Bàlìkí alága ọmọ Ìbàdàn ni. ọmọ Ìbàdàn ló náà. tó bá ti débi kan tó ti ń ṣe nǹkan kan. gbogbo tẹ́ bá ń ṣe. gbowó kalẹ̀ yóò lè fi alága lórí owó ńlá yóò sì gbé kalẹ̀. wọ́n fi máa ń sọ Bàlìkí sùn. alága ìmọ̀jàgà. bẹ́ẹ̀ làlájà Sùlí Adédèjì. alájà Sùlí Adédèjì. obìnrin tó jẹ gbẹ̀rún ọkùnrin lọ. obìnrin tó jẹ gbẹ̀rún ọkùnrin lọ ni. àti bẹ́ẹ̀ lọ. ẹ wá rí Ìwó. ìlú Ìwó olódò. ọba bàbá. bẹ́ẹ̀ ni. Ìwó ò ní kọ́kọ́rọ́. Bàbá ní Ìwó ò ní kọ́kọ́rọ́. àmọ́ olè kì í jà àwọn kì í jà wọ́n. ànàkùnmọ̀lá olè jà wọ́n. olè jà wọ́n o. ilé mi tí mo kọ́kọ́ ọmọ Ìwó lọ́kàn. ànàkùnmọ̀lá. ọkọ̀ tí mo kọ́ rà láyé ọmọ Ìwó lọ́ra. Aláàjì Abdulwahid. ànàkùnmọ̀lá. ọ̀gá rẹ̀ ní ọ̀gá mi ní jọ̀hún. ànàkùnmọ̀lá. ti dọ̀gá tiẹ̀. bàbá. Abdulwahid Àyìnlá Ọlájírì ọmọ ọba ní ọmọ Ìwó ni. wọ́n ń gbé mo ṣe fàájì kanjọ́ kan tí ó bímọ. wọ́n á lọ sọ wọn ní Ìwó ìlú àfààní níbẹ̀. Ọlájì wà ní sáfà lẹ́yìn. olówó lẹ̀ ní ìdí làfà àtẹ̀lé. bó ti rí nù. níjọ́ náà lọ́hùn 5,000 10,000 nínú. wàláhì èmi mo gbé bolú àti náà àdúró jẹun. òun ló jẹ yìí. ìjàrí ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ní báwo jẹ́. Ìwó ìlú àfà. bàbá àdúgbò yìí a bá ti gbé láti ìlú Ọ̀fà yìí. ìlú Ọ̀fà yìí. a bá ní àwọn àfà títí wọ Ìbàdàn. Ìwó Ìbàdàn lọ. kódà mo lè pé ìdajì Ìbàdàn Ìwó làfà àwọn tó fọwọ́ kí bẹ́ẹ̀ ni. àgbà bẹ́ẹ̀ nínú tàn. Ìwó sì ń ṣe bẹ́ẹ̀ dọ̀la. ó sì ń ṣe bẹ́ẹ̀ dọ̀la. ní tí ọ̀rọ̀ rùn tí ọba ilẹ̀ Yorùbá kan ò lè dán wò. ó lè Aláàfin Ọ̀yọ́ bàbá Lámídì ikú bàbá Yèyé. èkejì òrìṣà àbí èkejì kí ni. èkejì òrìṣà náà ni. ọmọ àrùn táwọn gbọ́dọ̀ ṣe òkú ní tí ò lè dánwò ní kó kíídì. ọba àbò tí wọ́n ṣe ẹ̀jẹ̀ ní sí kíídì jò ní. ọba àwọn àbá ń jà. tọ́tò lẹ́yìn rẹ̀. òní ẹjẹ́ kí tó túmọ̀ sí pé kéwú nìran Ìwó ń ké. Ọlọ́run wa tó kẹ́ wọ́n máa ń pa ọkọ̀ Ọlọ́run tí tètè dowó. Ìwọ wà gbẹ́ra kékeré lẹ̀kọ́ má tẹ́gbẹ́ yín. Ìwó ni mí ọlọ́mọ ń tà. Ọlọ́run ní bàwò jẹ́ o. Ọlọ́run ní bàwò jẹ́. Nà. ọ̀rẹ́ mi
kan lọ pa mìíndì pẹ̀lú àwọn ìkìrúnjò. Pẹ̀lú ìkìrúnjò ní. Ó ní ìlú kan ṣe wà nílẹ̀ Gbóǹbẹ̀. Nílẹ̀ Gbóǹbẹ̀. Nílẹ̀ Gbóǹbẹ̀ ni wọ́n bì. Bẹ́ẹ̀ ni bàbá. Ó ní ìlú kan wà nílẹ̀ Gbóǹbẹ̀. Nílẹ̀ Gbóǹbẹ̀ o. Ó ní wọ́n gbéra wọn ní ìkìrún. Ó ní ìrún tí òtún akíndẹ́lẹ̀. La ilaha illallah. Ọlọ́run bá kìrún jẹ́. Ọlọ́run bá kìrún jẹ́. Ọlọ́run nẹ́bí wa mọ̀. Ọlọ́run nẹ́bí wa mọ̀. Ó kọ tí wọ́n bá sọ̀lú kọ̀ọ̀kan. Ó kọ tí wọ́n bá sọ̀lú kọ̀ọ̀kan. Ó máa ń rò ó. A máa rò ó. Gbogbo ní ọ̀là gidi burúkú. La ilaha illallah. Ìjà kì í jọ oṣù mẹ́fà lọ lóṣùkú. Ìfi máa tán. Ìfi ń tán gbogbo èèyàn yẹn. Tẹ́ ẹ bá tán para ní ojú ọ̀tọ̀ láàrin oṣù mẹ́fà. Oṣù mẹ́fà. Wọ́n pé abo òlu ni. Abo òlu ló sógbó. Tá a bá rí kéwú nílùú mi ìmọ̀ tá a bá rí ní kírun. Tá a bá rí kírun tó bẹ́ẹ̀. Ọ̀dọ̀ wa ń bi àràáfà tó ṣe tíra kódà bóyá Alhaji Ibrahim. Ànàkúmọ̀lá. Inú àwọn kódà máa hu Òṣogbo. Alhaji Ibrahim ó ṣe kúlè rádà. Àfà kan náà àfà tápà tó wá láti kan bẹ̀. Tó wá ṣoṣogbo. Ìlú tó ṣe tí a ti. Lẹ́yìn àfà àkàkọ̀ ọkọ̀ tẹ́yà lóṣogbo àfi kírun. Kírun ó kọ kàmùsùn náà fárí ìdá. Nígbà tá àfà kan fi àfà ọ̀rẹ́ rẹ̀ kan ṣe fárí ńlọrọ̀ àwọn ṣúgbọ́n àbáyé ìdájẹ́ nǹkan wà wàlá kọ́ńkì ìdálà àmọ́tí àlíwà ìsí ó ní kírun àwọn aláàkọ́ bẹ́ẹ̀ ni anáyùnáyìn ó ní kírun àwọn aláàkọ́ gbogbo tí àìná lẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́mọ bá kírun jẹ́ fún bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa náà ọlọ́mọdé ọba Minihaj nígbà tí mo àṣírí rẹ̀ lẹ́mọ̀ gbọ́ díẹ̀. Bàbá ní a máa gbọ́ àṣírí díẹ̀. 2009. 2009. Ọdún tí ìyá mi kú. Àdàkùnmọ̀lú. Ìyẹn ni mo sọ pé torí owó tí wọ́n bùn mí ń bi ìyá mi ló fi lọ dálé kí ó lọ. La ilaha illallah. Láàrin kó tó jọ mẹ́jọ. Bẹ́ẹ̀ni bàbá. Wọ́n ti bùn mí lówó tó dé díẹ̀ wá mílíọ̀n. Bẹ́ẹ̀ni. Àwọn ìyá mi kú lónìí. Ọ̀gá rẹ̀ tí mo wílẹ̀ kan ọmọ àwo tí mo wílẹ̀ kan. Ọmọ àwo. Ó ní ìyá yín kú mu ní bẹ́ẹ̀ ni ọwọ́ fún mi 30,000. Ọwọ́ fún mi wàá náà tán. Ọwọ́ fún mi lówó tó jọ mẹ́jọ. Ọwọ́ á ní díẹ̀ ní wá mílíọ̀n. Mo ní ẹ̀jẹ̀ mi lọ sáré ra lẹ̀ lè tó. Wọ́n ara díẹ̀. Bàbá bẹ̀rẹ̀. 2009 yẹn ni wọ́n á sọ pé ilé kéwì yóò máa jẹ́ Minihaj. Mo wá fi hàn Deputy National Imam Abuja lọ́wọ́ báyìí. Sheikh Ahmad Arifai. Onílé ìwúrà mo wá fi hàn. Wọ́n wá ní pa ọkọ rẹ̀ àmọ́ ni mo ti parí àdúrà lé lórí. Bàbá ti parí àdúrà lórí eléyìí àní pa ọkọ rẹ̀ dà ìdí ò máa jẹ́ nù. Ó ní níbo mo ní mo mú wá sọ́fà nínú iṣẹ́ òbúlálà ń bí. Nínú iṣẹ́ òbúlálà ń bí ìlà mú wá ibẹ̀ náà ti parí àdúrà. Wọ́n àṣẹ Shekhara sí bẹ́ẹ̀ni kankan ló lé wẹ̀ ńjọ́ náà. Bàbá là bẹ́ẹ̀ni kankan ló lé ńjọ́ náà. Mọ́nà ò tí ì dé ṣé Abdulatif ò tí ì dé. Gbogbo èdè ńjọ́ náà. Mo ní mo ti parí ẹ̀. A ti parí ẹ̀. Mo ní tí ọmọ jẹ́ nu. Ìdí ò máa jẹ́ nù. Bá a ti sọ Minihaj. Wọ́n wá ní kí ni ìtumọ̀ Minihaj. Mo ní ìlànà ní jẹ́ bẹ́ẹ̀. Bàbá wa ní ìlànà ní jẹ́ bẹ́ẹ̀. Mo ní ìlànà kíni. Ìlànà kíni. Minhaju dirasatil arabiyya wal islamiyya. Onítọ̀ tó bá gbọ́ lónìí yóò máa pé mo ní kí ni jẹ́ mẹ́ríkàjì. Kí ni jẹ́ mẹ́ríkàjì tó ń wí? Sẹ́ńtà ní jẹ́ mẹ́ríkàjì. Sẹ́ńtà ní jẹ́ bẹ́ẹ̀. Kí ni jẹ́ máàdù. Kí ni jẹ́ máàdù. Institution. Olíyà. Àbí mi bá lè. Kí ni jẹ́ ráúdọ̀ àbàtà ní jẹ́ bẹ́ẹ̀. Mo ní fìkánlẹ̀. Fìkánlẹ̀ dákun. Tọ́ba sọ mọ́ Fátímà kí ni ìtumọ̀ rẹ̀. Kí ni ìtumọ̀ rẹ̀? Wàá gbọ́ ìwọ́n tó jẹ́ Fátímà. Kò pé. Kò múyàn pé. Múyàn pé. Àmọ́ Ànábì gba ọkọ̀ náà mo sì ṣàdúrà. Sallallahu alaihi wasallam. Ìyàwó Fátímà ní ọkọ̀ mi ò ìtumọ̀ ọkọ̀ mọ̀ mí. Ànàkúnmọ́lá. Ṣùgbọ́n àwọn Fátímà ti sìn. Fátímà tànẹ́bì ni òmùyàn. Tànẹ́bì ni òmùyàn pé o. Pé yìí ṣe yẹn lànẹ́bì wò tó fi sọmọ Fátímà. Kìí ṣe yẹn. Ìyá tànẹ́bì gbọ́dọ̀ rẹ̀ tí ń pè níyàwó Abu Tọ́ọ̀lì. Ìyá tó bí ṣe nàálì ní jẹ́. Ànábì wa ní ìyá dáadáa ni ìyá. Ìyá dáadáa ni ìyá yìí. Tí bá bí obìnrin Fátímà. Tí bá bí obìnrin Fátímà ni ó máa jẹ́. Ìyá àlùbárí. Ó wù mí gan. Ó wù mí púpọ̀. So ìyá tó wù Ànábì. Ìyá tó wù Ànábì. Ìyá tó bí sẹ́yìn náà. Ali. Fátímà ló kọ ẹ̀. Ànábì ní bá bọ́ ọmọbìnrin àgbà Fátímà náà ni wọ́n mọ̀ jẹ́ Fátímà náà ni. Níwọ̀n láwọn tó wá ṣe Fátímà tiẹ̀ Fátímà ìmọ̀ tó wá ni. Bóbìnrin ọba bímọ yóò dà mí lára. Yóò dà mí lára yóò dẹ́jẹ̀ bóbìnrin ọba bímọ. Yóò rẹ̀. Yóò rẹ̀. Yóò wíìkì. Níjọ́ bí Fátímà kò sómi. Kò sómi kò sẹ́jẹ̀ kò sí rẹ̀ jẹ́dà. Wọ́n ní ìyá ọmọ dà. Wọ́n ní ìyá ọmọ dà wọ́n ní ìyá ọmọ náà ni. Ó sì dìde ọtẹ sọ fún ó sì ṣe náfìlà. Ó sì ṣe náfìlà méjì ń bẹ́ẹ̀. Ó sì gbé ọmọ tó bí sórí aṣọ funfun. Ó sì gbé ọmọ tó bí sórí aṣọ funfun.
Ilẹ̀ tó ti rí wẹ̀. Òní Fátímà rẹ̀. Òní Fátímà rẹ̀. Nínú gbogbo ọmọ tó wá bí pátá láwọn márààrún yòókù ọmọ mẹ́fà ló bí fànà. Márààrún yòókù kò bí ẹ báwọn. Kò bí ẹ báwọn. Òun ti yóò bí mi yóò dẹ̀jẹ̀ la. Yóò dẹ̀jẹ̀ la yóò rẹ̀ nínú inú wọn. Kò ní nábìlà ṣe. Ìtọ́wá kàn yín ìgbésí ayé wọn. Ètò kàn yín náà ìgbésí ayé wọn náà ní Fátímà yìí. Òní gbogbo yòókù tó bí lọ ní ọlọ́run. Fátímà wà nìkan lọ́wọ́ gbà. Ó nìkan lọ́wọ́ gbà lọ rẹ̀. Bí ẹ bá béèrè Tirmidhy àyè. Ìyẹn ó kọ mi. Bí ẹ bá béèrè ìtumọ̀ okùn àbá. Ẹni ọkọ̀ọ̀kọ̀ jẹ́ Abdullahi lórúkọ ẹ̀. Bàbá wa ni ẹ̀tọ́ ọkọ̀ jẹ́ Abdullahi lórúkọ rẹ̀ jẹ́. Tirmidhy yìí. Abdullahi lórúkọ rẹ̀. Abdullahi Isa. Ẹni kejì tó ń tún jẹ. Tó náà tó jẹ. Wọ́n tún pè ní Isa ibùdó Abdullahi. Wọ́n pè ní Abu Isa. Abu Isa. Ibùdó Abdullahi. Ẹni kejì tó tún jẹ nu. Wájú ànábì làwọn wọ̀nyí ti ní bàbá tẹ lọ ẹni ọkọ̀ọ̀kọ̀ jẹ́ wà lọ́dọ̀ ànábì ọlọ́gbà Islam. Ọlọ́gbà Islam wájú ànábì. Ànábì ní kí ló kọ̀ lù rẹ̀ ó ní Tirmidhy ni ó ní ànábì ní ẹgbẹ́ ìbòlù yìí wà ó lẹ́gbẹ̀ẹ́ India ni. Lẹ́gbẹ̀ẹ́ India ni. Lẹ́gbẹ̀ẹ́ ní kí ni wọ́n ń ṣe lórí wọn gbé òdòdó ń bẹ̀ ó ní kí wọ́n lẹ́gbẹ̀ẹ́ Tirmidhy olódòdó tó fáyìn jù ló ń gbé Tirmidhy. Ànábì wá pè é ní Abdullahi mọ́ ni wọ́n ń pè é ní Tirmidhy. Lẹ́yìn kọ́kọ́ jẹ́ ńlẹ̀ Yorùbá wa ìdí ẹ̀ lábẹ́kúta ọba ní. Làwọn arúnà fi kọrin jọ ń pé Tirmidhy yù lá máa fi jọba ọba àlù kan ni. Ṣé ó kọ wálẹ̀ pé òdòdó? Ìgbà náà bí ti gbà ṣàdúrà sí. Mo kí àfáwà. Kí àfáwà. Bàbá ọlọ́mọ tòní. Bàbá ọlọ́mọ tòní. Ó ti pẹ́ tí àfáà yìí ti ń ṣe dáadáa. Ó ti pẹ́ tí àfáà wa ti ń ṣe dáadáa bọ̀ sọ́dọ̀ àwọn àfáà wa àgbà. Kò yẹ kí n wá lónìí. Kò yẹ káwọn àfọwọ́ wá lónìí. Wọ́n kò sí ní tá àfáà yóò ṣe láyé. Ṣùgbọ́n kò wà lókè ìpẹ́ o tí nílé rẹ̀. Láyìlá àìlọ́gbà. Ọlọ́pàá bá rẹ̀ sí mi. Ẹ bá àgbà méjì àmọ́ tí ààrẹ wọn bá ju inú rúru kékeré lọ àti oṣin àti kọ́. Àbí títọ́ ń tọ̀ mọ̀ ọ̀ràn. Bàbá ọ̀la tó ń tọ́ mu ó gbọ́ ọ́nu mọ́tò wọn ń bọ̀ nu dírẹ́bà ó sì máa gbé ẹ bọ̀. Ọkọ̀ abádébì náà kí la wà ṣe bá jókòó yẹn. Àjókòó rẹ̀. Jókòó náà la jókòó láti àti ìrò àwa. Àwa mọ̀nà. Ó dàbọ̀ àbá ti London dé tí wọ́n ti Amẹ́ríkà dé tí wọ́n tún ti Ájì dé àbá wa láwọn tó wà. Ọ̀lẹ́ mọ̀ ká àbájá. Ó yẹ kí kó Nàìjíríà láìpẹ́. Bẹ́ẹ̀ ni lọ́kọ́ sí ni àwa làwà fún àkàjábọ̀ sí ni. Bẹ́ẹ̀ ni ṣá àlà. Kú báyìí láìpẹ́. Ọlọ́run wọlé àlùbáríkà àbí tí ẹ̀ ń lọ. Ọlọ́run wọlé àlùbáríkà yìí táwọn bá wá lọ. Ọmọ yìí náà ó lù lálùbáríkà rẹ̀ pẹ́tẹ́. Ọmọ yìí náà ó lù lálùbáríkà rẹ̀ pẹ́tẹ́. Gbogbo àwọn ẹgbẹ́ wọ́n lálùbáríkà rẹ̀ pẹ́tẹ́. Gbogbo àwọn ẹgbẹ́ wọ́n lálùbáríkà rẹ̀ pẹ́tẹ́. Fi kulli hajati. Mo sọ bẹ́ẹ̀ nìkan wípé mọ́ àwọn pàṣẹ jù rẹ̀ pọ̀. Lọ́sọ̀ pàṣẹ jù rẹ̀ pọ̀. Bí ìkàbá ti ń pọ̀ báyìí dáadáa máa pọ̀ ní. Dáadáa máa pọ̀ ní. Ó sì jẹ́ dáadáa pọ̀. Báwo ni dáadáa pọ̀? Wọ́n wá ní wọn ayé Yorùbá wọn ní bíṣu ẹni bá ta àádọ́. Nígbà tí èta kèrè ta dáadáa. Kékeré náà lọ́dà. Kékeré ló ta lójú ọmọ ẹ̀dọ́ kù. Ìgbà náà sì ni pé kò tarí. Kò tarí. Ó ti ta ẹgbẹ́ àwọn gbà. Àrùkọ̀dọ̀ ha bìlìkìrá mílì ìbàdàn ìlì. Nígbà tí èèyàn kọ́ yàrá méjì. Èèyàn kọ́ yàrá méjì. Tó ní mò ń kó lọ. Ó wá bá màmá rẹ̀ nulẹ̀. Ó wá bá ìyá rẹ̀ nulẹ̀. Ó lè mọ́tò báwọn ìyáálé ní o. Ó lè mọ́tò báwọn ìyáálé ní o. Nígbà tí ìṣẹ́ tó tóbi. Ẹ bá wọ ilé òun mọ́tò débẹ̀. Ilé tí mọ́tò bá débẹ̀ tààrà gbogbo ìyẹn ti rí. Wọ́n ti polo. Báwọn bẹ̀rẹ̀ sóore fún yẹn ni òní pàjẹ́ kalẹ̀. Òní poso kalẹ̀. Gbogbo ẹtí bá nǹkan jẹ́ lọ́wọ́ pè kalẹ̀. Bọ́lá bá fẹ́ sóore fún yẹn. Gbogbo ẹtí ń bọ̀ nǹkan jẹ́ lọ́wọ́ pè kalẹ̀ pé mo fẹ́ sóore fún lámẹ́yìn. Ọlọ́run ní jọ́ bàjẹ́. Ọlọ́run ní jọ́ bàjẹ́. Bàbá Mudeeru kí a bàbá wa ìmáàmù. Asálọ́fà kọ́nà kọ́nà tó jẹ́ àríwá. Ọ̀dọ́ ṣẹ́ìfù náà kọ́ mú ilẹ̀ ìlímì àdàmọ́ bàbá ọmọ Ọlọ́run kí ó wọlé ànẹ́bí wa Muhammad. Ọlọ́run wọlé ànẹ́bí Muhammad. Àfá kan ló kéwú díẹ̀ lọ́dọ̀ wa. Àfá kan kéwú díẹ̀ lọ́dọ̀ wa. Gbọ́mọ́ kò kéwú púpọ̀. Ké púpọ̀ ló ké. Ó wá ní ìgbéraga púpọ̀. Bàbá wa ló wá ní ìgbéraga púpọ̀. Ó wá máa ń sọ báwọn yẹn. Kéwú díẹ̀ ló ké. Ó wá ní ìgbéraga púpọ̀ bàbá. Yóò wá sọ wípé èmi ò nínú tẹ́ ẹ̀ máa bẹ̀rẹ̀. Yóò ní mi ò rí túmọ̀ kẹ́ ẹ̀ máa bẹ̀rẹ̀. Kí ni túmọ̀ sí mẹ́mẹ́? Ó ní wọ́n tó wà lórí ìdúró. Bàbá wa ní wọ́n tó wà lórí ìdúró. Oore táwọn
táwọn tó wà nílẹ̀. Oore táwọn tó wà lórí ilẹ̀. Àwọn tí ń kúnlẹ̀ náà. Àwọn tí ń kúnlẹ̀ yìí oore tí wọ́n rí ìwọ ò tí ì ní. Nígbà tí ìṣe pé wọ́n ń forí kanlẹ̀. Bàbá ni wọn ò forí kanlẹ̀. Wọ́n ń bẹ̀rẹ̀ ni. Bàbá èèyàn ò lè já orin lófurufú nígbà tí ìṣe wòlí Ọlọ́run. La ilaha illallah. Béèyàn bẹ́ẹ̀ jẹun ní ìsìn yóò gbé ilẹ̀ náà tó tó jẹ. Béèyàn bá bẹ́ẹ̀ jẹun ní ìsìn lásìkò wá wà. inú ilẹ̀ lásìkò wá wà. Ọwọ́ náà ní bẹ̀rẹ̀. A ní wo lè bẹ̀rẹ̀ o. Oníkílẹ̀ ń bẹ̀rẹ̀ fún. Iṣẹ́ tàwa yìí, iṣẹ́ àfa wa yìí. Iṣẹ́ tàwa wa. Ìra wa. Ọgbà kábọ̀ wa. Ọgbà kábọ̀ fúnra wa. Àfọ̀ wà á jókòó báyìí. Àbọ̀ jókòó báyìí. Àfọ̀ wà lóko ọmọ kí ó wà kúnlẹ̀ báyìí. Ọmọ kí ó wà kúnlẹ̀ báyìí. Ìtumọ̀ rẹ̀ náà ló ní bàbá. Àwọn ọkọ̀ gba àwọn àbáwà kan láti rí. Tí wọ́n ń kéwú díẹ̀ lọ́dọ̀ Sheikh Adam. Lọ́dọ̀ bàbá Sheikh Adam. Bàbá mi nítorí pé wọ́n ti lówó lọ́tò ṣe jára bí. Bàbá jẹ olóògùn ni. Bàbá jẹ olóògùn mẹ́sàn-án ni. Bàbá jẹ kìnnìkan báyìí. Tẹ́lọ̀ fẹ́ kúnlẹ̀. Tẹ́lọ̀ láàmú. Bàbá ní kó kúnlẹ̀ láta. Bàbá wa ní lọ pò yí mọ́ríkàzì lọ́sẹ̀ tàwọn àbúrò nígbà méje. Kọ́ wa bọ́ kúrò ọgbà kọ́ mọ́ lọ. La ilaha illallah. Lọ́ba dé. La ilaha illallah. Èèyàn ò lè pààrọ̀ bí ẹ̀. Èèyàn ò lè pààrọ̀ bí ẹ̀. Inú tí ò ṣe pààrọ̀ làáfà náà wà. Inú tí ò ṣe pààrọ̀ làáfà náà wà. Àlámàkà harfan. La ilaha illallah. لو علمك حرفا أو لو تعلمت منه حرفا أو كلمة سنة علي إن شاء باعني وإن شاء أعتقني ولا قصارى فيك يطلع البركة جنو كيو زامن ما بابا wọ́n ń pè yàn láàfà ńjẹ́ òlọ́lọ́ ń pè ń tọ̀ láàfà káàfà rẹ̀ ò tó pè láàfà. La ilaha illallah. káàfà rẹ̀ ò tó ní àfà ni bí bàbá náà ti sọ pé àfà wa. ó sì rọrùn kọ́ máa kéwú. ó rọrùn kọ́ máa kéwú. ó ju àfà lọ. àlùbáríkà tiẹ̀ ò lè tó tà àfà. àlùbáríkà rẹ̀ ò lè tó tà àfà láíláí. kọ́dà káàfà rẹ̀ ò má ní kankan. inú àlùbáríkà tí ò lè tó tà àfà rẹ̀ ni pé wọ́n pa àfà rẹ̀ kalẹ̀ pé àfà mi yóò dáa fún. níjọ́ náà làwọn màláíkà máa pààrọ̀ ẹ̀ fún pé wọ́n ní ò ní dáa fún. pé kúnlẹ̀ àbá mi. kéèyàn ní bàbá kó ní ìyá kó ní mọ́ mi. ó wá ní bàbá mi. gbogbo jẹ́ ìwáláyé ọlọ́run ṣe fún gbogbo jẹ́ ìwáláyé ọlọ́run ṣe fún mọ́mí ẹ̀sà mi. àdúrà wò ní gbà. La ilaha illallah wọ́n ládùúgbà wò lè gbà. wò lè gbà yín kan ṣe látọ̀ láti ṣe àmọ́ wa béèrè. ọ̀nà ìyá tí ò ní láárí àti bàbá tí ò ní láárí tí wọ́n jẹ́ arọ. àwọn ni wọ́n tọrọ fún ọmọ wọn tó dàbí Dangote. tí ò ní parẹ́. tó ti di arọ ni wọ́n. arọ sì làwọn. wọ́n ti ṣàdúrà fún ẹ̀ṣẹ̀ yóò sì máa gbáyé bàbá. bẹ́ẹ̀ tó o ṣe àrẹ̀kùnlá. Gbogbo ti di àwọn ìtọ́ bó ṣe. Gbogbo tí bàbá ẹ̀ bá ní gbogbo tó bá ní dúkìá. Gbogbo tó bá ní dúkìá. Wọ́n máa kó sọ́dọ̀ àwọn òbí ẹ̀. Wọ́n máa sọ fún bàbá rẹ̀ pé Ọlọ́run wọ́n ra mọ́tò fún. Kọ́mọ ní bàbá rẹ̀ lọ́wọ́ ra mọ́tò fún. Kọ́ra ti bàbá rẹ̀. Àdúrà lọ́wọ́ rẹ̀ ṣe. Àdúrà nù. Bàbá rẹ̀ náà ló ní. Wọ́n dàbọ̀ kọ́lé bàbá ẹ̀yìn náà. Kéré ẹ̀. So àdúrà tó ṣe fún bàbá rẹ̀ nìyí. Àdúrà tí ọmọ lè ṣe fún àwọn òbí ẹ̀. Àdúrà tó ọmọ lè ṣe fún àwọn òbí ẹ̀ nìyẹn. Nírú kílímà ó náà ní ó lè ṣe bá àfáà ẹ̀. La ilaha illallah. Gbogbo tó bá ní kò fún àfáà ẹ̀. Kò fún àfáà ẹ̀. Ọlọ́jọ́ dá fún àwọn bàbá Makondo. Gbogbo tó bá ṣe ń wà ní bàbá ẹ̀dùn yìí lọ. Bínú ẹ̀dùn yìí lọ ẹ̀ bàbá bínú. Kí n bẹ́ẹ̀ náà nù. Anakumullah. So àmọ́ tọ̀lámà ista'badta. Wọ́n bẹ́ káàkiri wọn kàn ní gbogbo aláàjẹ àlejẹ ńgbà kan náà. àlejẹ yẹn ńgbà kan náà. èèyàn kan jẹ yẹn lọ. èèyàn jẹ yẹn lọ o. ó ní ọmọ tara wọn. ọmọ tara wọn. bákan náà wà bákan náà gbogbo. àtọ́gbà fún òfin àwọn ìṣe wàhálà kò tó dáa. La ilaha illallah. ẹnìkan mo bá sọ̀rọ̀ ní orí ọgbọ̀n. mo ní ẹ̀wọ̀n ṣerú àdúrà mọ́. wọ́n ṣerú àdúrà mọ́ ọlọ́run tó dìrì fún yọ́ọ̀bà yín gbé mu. ìwé mọ̀ ṣerú. má ṣe mọ́. wọ́n ti pé ọlọ́run tó dìrì fún ọlọ́run bá yín gbé. yóò bá yín gbé. bí tí ń gbé bọ́lọ̀ ti di ọlọ́run ti mọ̀ pẹ̀lú wàhálà ló ń dì fún. La ilaha illallah. ìṣe ìmọ̀ sọ fún pé ọlọ́run bá yín ṣàánú yín. ọlọ́run ṣàánú yín. yóò rìn yín lọ́wọ́. yóò rìn yín lọ́wọ́. bọ́lọ̀ bá yín gbé bí tí ń gbé bẹ́ẹ̀ bọ́lọ̀ ti ń gbé bẹ́ẹ̀ lórí ń ta. bẹ́ẹ̀ lórí ń ta. ẹnì kan ọ̀la ẹ̀yà lólówó ọ̀gbọ́n ẹnìkan wá dọ̀rẹ̀ fún ní 10 naira ẹnìkan wá sọ́dọ̀ rẹ̀ fún ní 20 naira ẹnìkan wá dọ̀rẹ̀ fún ní 1000 ẹlòmíì tún wá sọ́dọ̀ fún ní 20,000 bẹ́ẹ̀ ṣe mọ lọ́dọ̀ rẹ̀ ní ṣe fún kálukú. ó sì mọ̀ pé kó ní lọ́dọ̀ 20,000 náà. kọ́ wá tún gbogbo yín pátá ní 20,000 owó tán. owó tán bàbá. má sọ pé àjùra wa lọ má òdélé ẹlẹ́ran oníwọ́ kẹ́ran ẹnìkan ní ẹ bá ń kó bisikíìtì bò ló tó fè bó pé. la ilaha illallah. àbá wa Abdul Fatai. àbá wa àgbà
ọlọ́run bá ṣàánú. ọlọ́run bá ṣàánú yín púpọ̀. ọlọ́run kọ́ wọlé apẹ́ tó pọ̀ lọ́lọ́run ṣe. ọlọ́run wọlé apẹ́ tó pọ̀ lọ́lọ́run ṣe. mẹ́jẹ kó dínkù láéláé. mẹ́jẹ kó dínkù láéláé. wọlé àná Muhammad. ọ̀rọ̀ tí ọ̀dà ni pé nígbà mo bí obìnrin mo bí ọ̀rọ̀ tí ọ̀dà. ọ̀rọ̀ tí ò dáa nù. wọ́n ìwí bẹ́ẹ̀ ló jẹ́ tí ò tí ì bí. bàbá wa ní wọ́n ìwí bẹ́ẹ̀ ló jẹ́ tí èdè kankan. wọ́n ìwí bẹ́ẹ̀ o. kódà ló jẹ́ ní o ti bí mi. lọ́sẹ̀ tó ti bí mi gan. mo kú lọ́rẹ̀ẹ́ tó tọrọ. ọkùnrin kan lọ́lọ́run tí ìbò lè ṣe. anakumula. ní bàbá àlímọ̀ olówó lọ gan-an olówó lọ gan-an àtòun àti ìyá rẹ̀ nígbà tí ò lè mú bàbá rẹ̀ lọ Mọ́kà lọ́dọ̀ ọ̀rà mọ́tò fún bàbá rẹ̀. bẹ́ẹ̀ni bàbá. wọ́n ní bàbá mi ẹ lọ ẹ ti lọ rí ti. ẹ ti lọ dé ẹja máa lọ èmi àti màmí. n tó tọrọ ní sẹ́ni ọlọ́lọ́ wọn ní bọ́ọ̀bà bùn mi lọ́mọ oníbùn mi lóbìnrin lákọ̀ọ́kọ́ bùn mi lẹ́ẹ̀kẹta ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ fún. obìnrin àkọ́bí obìnrin. mo ní kí ló dé ọlọ́dọ̀ màmá bàbá òun ló ń gbé ó ní ìyá òun jà. tó o ti wá gbàgbọ́ pé gbogbo obìnrin náà. ó nígbà tí ìyá òun tó kó lóun tó gbọ́dọ̀ ìyá àyẹ̀wò ó ní ìyá òun náà tán dáa. ìdí tó fi wó bẹ́ẹ̀ ń jẹ ẹ̀ ló bàbá. n ti ń jẹ́ àwọn obìnrin ọmọ aláàánú ni. n ti ń jẹ́ àwọn obìnrin ọmọ aláàánú ni wọ́n. olókìkí ọmọ sì ni wọ́n pè lóbìnrin. olókìkí ọmọ sì ni wọ́n pè lóbìnrin. ọdẹ ọmọbìnrin máa ń gbìyàn tán. ibi tá a ló kọ dé ọmọbìnrin a máa gbìyàn débẹ̀. èmi náà bí obìnrin dáa. dọ́rọ̀ dà. èmi dídúró kẹ̀. bàbá lọ́nà ń bú àwọn ọlọ́mọ obìnrin tó pọ̀ dáadáa àwọn òṣìṣẹ́ ìsáyà ọlọ́mọ ìsáyà àwọn ọlọ́mọ. ẹni ó bá fẹ́ bá mi sọ̀rọ̀ tí ó bá ti bá mi sọ̀rọ̀ lóbìnrin àbọ́kùnrin tí ó bá bá mi sọ̀rọ̀ lórí pé mo fẹ́ bímọ mo fẹ́ níyàwó. bá wọn sọ̀rọ̀ ẹ̀ náà. àgbẹ̀bì ti sọ pé ṣìráàrùkùn ó ní ṣìráàrùkùn òzáàrùkùn wọ́n lẹ́ni tí ọ̀kọ̀rọ̀ ìyàwó sí bóyá lọ́kùnrin ẹni tí ọ̀kọ̀rọ̀ ọkọ sí bóyá lóbìnrin ẹni tí ọba kàkiri kejì sí kò ní kọ̀rọ̀ ọmọ sí àgbẹ̀bì láwọn ni wọ́n burú jù ni wọ́n ní ká lójú ní ẹ̀yìn ṣẹ́rọ wa ni yóò ní mi ò gbé nǹkan kankan lẹ̀ kò sí tí ó dànù. kò sí tẹ́ bàjẹ́. ìdajì àwọn èèyàn tí ń di bọ́ǹbù mọ́ra wọ́n lè lọ bẹ́ẹ̀sù àwọn èèyàn Boko Haram ní bàbá àjòkó. àwọn wọ́n yọ̀ǹda wọ́n yẹ jókòó ẹ̀dá fún. bí ọba dàrú kó dàrú. ìdajì irú wọn yẹn kọ̀ lọ́mọ kò ní kankan ní. wọ́n lè kó di bọ́ǹbù mọ́ra wọ́n wà fún ní 10 million wọ́n wà bọ̀ láàrin oṣù kan. ìdí wọn ti fáwọn Boko Haram lu. ẹ̀sìn mọ́ta Awúsá nìkan ní jẹ́ Boko Haram. Awúsá nìkan kọ́ o. bẹ́ẹ̀ni gbogbo ìran. ti bẹ́ Nàìjíríà. àtàwọn neighboring countries tá a ní Nàìjíríà gbogbo ìran yẹn níbẹ̀ ní Boko Haram ẹ̀yin tẹ́ bá ráṣìírí wọn ni ẹ sọ èmi rí díẹ̀ ó làwọn wá sọ́sọ́gbó láwọn táìmù kan Ìgbò tó dájú tí ò gbédè bíi Ìgbò lọ bẹ́ẹ̀ ní Boko Haram ọmọ Yorùbá ń bẹ́ẹ̀ Fúlàní bẹ́ẹ̀ ilẹ̀ Haúsá nítorí pé wọ́n pọ̀ mẹ́ lójú wọn wà mẹ́ kálukú wọn láwà ní tẹ́sí ń wò yìí láwọn kọ́ńtì míì tí wẹ́dà ò dáa rárá wọ́n fi máa di ara fún ìsọ́ni kì í ṣe mùsùlùmí lónìí láwàní ti dáyé irúgbà kì í ṣe mùsùlùmí ó ti dáyé kí ànábì ò tó dáyé. sallallahu alaihi wasallam. ànábì kan ní súnà mi ní. ànábì ní súnà tèmi ní. méjì gbogbo orúngbà tá a bá ní tó ṣe báyìí. tó ṣe báyìí. ti bí náà bá ti kó bẹ̀ kì í ṣe tànábì mọ́. sallallahu alaihi wasallam. ibi ọ̀gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ àmọ́ fáṣáàrì túbọ̀ mọ̀ ìwà àṣìgbà ojúkú ojú onírúgbà ní olówó gbagun búrabúra. gbogbo wọn tó fẹ́ di ayé bẹ́ẹ̀ lọ. ọmọ wa ọlọ́mọ sábà tọ́jú ẹ̀. ìyá ọmọ. wá àṣẹ ẹyọ kan mo fẹ́ ṣe fún kí n sì yí kẹ́ ọ́rà náà rẹ̀. ká tó ọmọ jáde lókù ọlọ́run níjọ́ bàjẹ́. wá àṣẹ òun ni pé kò sí tí jákọ̀ bí. kò sí jákọ̀ bí ọmọ. ọmọ ni wọ́n ń pè lákọ̀. La ilaha illallah ọmọkọ́mọ rẹ̀ pè lákọ̀ bí kò sí tí jákọ̀ bí ọmọ o. kò sí tí jábì káyìn. kò sí tí jábì káyìn. ẹni ibi náà wọ́n ń pè lábì káyìn. ẹni ibi náà pè lábì káyìn. La ilaha illallah. gbogbo ọmọ lọmọ. gbogbo ọmọ ìlọmọ o. èmi ìkẹyìn yìí. bàbá wa tẹ́ wó kalẹ̀ yìí. àkọ́bí lèmi. àkọ́bí làwọn. àkọ́bí ìyá mi ni mí. àkọ́bí ìyá mi ni mí. àbúrò ìyá mi méjì tí ìyá kan jọ bí wọn tí bàbá kan jọ bí wọn ni mo jù lọ. àbí àbúrò ìyá mi náà mo rí. aláwọn àbúrò ìyá mi méjì. àbúrò kẹ́yìn wọn. ànàkùnmọ́lá. kẹ́ni àbí kẹ́yìn wọn kéjèèjì. méjèèjì mo jù lọ. tó túmọ̀ sí pé nígbà tí ìyá mi bímọ lọ́wọ́ ìyá tiẹ̀ náà tó ń bímọ.
kò sí tí wọ́n ń pè ní àkọ́bí. àbáyọ ní jákọ̀bí. nítorí ìsọ̀rọ̀ pé ní ọmọkọ́mọ ní jákọ̀bí. ọmọkọ́mọ ní jákọ̀bí. gbogbo nǹkan lẹ́rà fákọ̀bí. gbogbo nǹkan lẹ́rà fákọ̀bí. ṣé gbogbo nǹkan lọ́lọ́run kọ́ mọ́kàdà rẹ̀. ṣé gbogbo nǹkan lọ́lọ́run kọ́ mọ́kàdà rẹ̀. àbíkẹ́yìn. àbíkẹ́yìn. lẹ́wà sọ pé àbíkẹ́yìn tí mo rí kẹ́yìn lé. tí mo rí kẹ́yìn ní. gbogbo nǹkan náà ṣé bẹ́ẹ̀ náà lọ́lọ́run kọ́ kádà rẹ̀. bẹ́ẹ̀ náà lọ́lọ́run kọ́ kádà rẹ̀. bẹ́ẹ̀ bá ṣe wo àkọ́bí ni ẹ wo àbíkẹ́yìn. bẹ́ẹ̀ bá ṣe wo àkọ́bí ni ẹ wo àbíkẹ́yìn. bẹ́ẹ̀ bá ṣe wo tààrin. bẹ́ẹ̀ bá ṣe wo tààrin. ó ní ẹ tún wo ìtọ́kọ̀gùn díẹ̀ sí àbíkẹ́yìn. ìtọ́kọ̀gùn díẹ̀ sábíkẹ́yìn. bẹ́ẹ̀ bá ṣe ń ṣàánú àbíkẹ́yìn. bẹ́ẹ̀ bá ṣe ń ṣàánú àbíkẹ́yìn. ní ẹ ṣàánú àkọ́bí. ní ẹ ṣàánú àkọ́bí. gbogbo táwọn ìkádàrá làgbà gbogbo ẹ̀. gbogbo táwọn ìkádàrá làgbà gbogbo ẹ̀ o. di èyí ọlọ́mọ. ìyá ọmọ. kò sí ti jákọ̀bí. kò sí ti jákọ̀bí. kò sí ti jábì kẹ́yìn. kò sí ti jábì kẹ́yìn. ìdèdèkéde kan ló díyàwó mi sọ ń gbà. ànàkùnmọ̀lá. ó ní wọ́n bá bí ọdẹ afẹ́yàwó mi. ó fẹ́ yàwó mi kiri ọ. ó sì ní wọ́n bí mi dá. La ilaha illallah. afẹ́yàwó mi. La ilaha illallah. nígbà tí ń sì tún sí ìyàwó mi ni mo ṣe. ànàkùnmọ̀lá. tí mo ti dálé lórí. ó ju pẹ̀tẹ́ẹ̀sì márùn-ún lọ. méjì mo fẹ́ pọ̀ lẹ́ẹ̀kan náà. èèkó wá fẹ́ràn Yorùbá mo fẹ́ Fúlàní méjì. La ilaha illallah. orílẹ̀-èdè gbọ́dọ̀ bọ̀rọ̀. mo inú ọ̀sẹ̀ kẹ́rin wọ́n bọ̀ ṣèkan lónìí. ìkẹlọ́jà làmísì. mo ṣèkan lálàmísì bí irú ọjọ́ òní. mo wá ṣe ní nǹkangun kọ́ ẹni kọ́ kọjọ́ mi èèyàn gíga lòun èmi lọ rẹ̀ pé onírúgbìn mi ò nírúgbà onírúgbìn mi ò nírúgbà. bàbá mi tó lè bá kó àlùbáríkà ní jẹ́ bẹ́ẹ̀. yàrá mẹ́ta sọ̀rọ̀ tó fẹ́ kó gbogbo ẹ̀wà o. ẹjẹ fúnlẹ̀. bàbá rẹ̀ ti bọ́ títí báyìí lọ́bẹ̀ lọ́bẹ̀ bàbá ṣe bẹ́ẹ̀ tán. bàbá ṣe bẹ́ẹ̀ tán. wọ́n ṣe wúruwúru. wọ́n wá bá mi sọ̀rọ̀ ńgbà náà wípé. ìgbà náà ló wá tó mú mọ̀ràn mi wá. àtàfà àìsàn kankan ẹbí àfà léèrè. bó ti rí nù. sínú àlàálà mi pé ní kí n fi ọmọ ní kí n fa kájọ máa sọ̀rọ̀. kò sínú rẹ̀. ètò ìlú máa bá wọn sọ̀rọ̀ náà pé bóòlù ẹ̀ ṣe dárí kí ó lẹ̀ ẹgbìyànjú ọ̀tán. àwọn tí a bá wá máa bá wa sọ̀rọ̀. èmi ń parọ́ fún yàn o. èmi àtàfà àmọ̀rí bí àfà ń fẹ́ yàwó àdáfà ọ̀fẹ́ fẹ́ yàwó àdíyẹ. èmi ọ̀ àti ọmọ ìka ìsọ̀rú ẹ̀ yìí. bẹ́ẹ̀ làwa yìí náà. nígbà máa ń sọ wo ni wípé ẹmójútó kéwú. ẹmójútó kéwú. ẹ̀dálé kéwú lẹ̀. ẹ̀dálé kéwú lẹ̀ ètí wọ́n máa ń sọ fún àná. alájà ṣé ẹ gbọ́ ìyá mi ìwò ṣé ẹ ti gbọ́. ẹgbẹ́ bá jà wọ́n sọ́dún kan lọ́wọ́ o. tó ń gbà mọ́ wá ṣe bẹ́ẹ̀ tán ọ wá sọ gbólóhùn kan. ó wá tó sọ gbólóhùn kan. ìyá Muhammad bí mò ń bá ìyá Muhammad sọ ẹ dákun ìyá yín fọ́tò. ẹ dákun lára ti kú omi ní ìṣẹ́ fún ìyá mi. ìyá Muhammad ní tí mò ń bá yín sọ ni wípé Ọlọ́run ṣàánú wa o. Ọlọ́run ṣàánú wa. àwọn obìnrin kan wà tí wọ́n tọrọ ọmọ tí táyé ò fi parẹ́. La ilaha illallah. ẹni Ọlọ́run bá bùn lọ́mọ ń sìn tó fẹ́ kọ́lọ̀ tó fún lóyún mi tí kò ní wá kún. tọ́bọ̀ wà lọ́jọ́ orí ẹni tí máa ń bí pẹ́ẹ́pẹ́ yóò ní etí mo bí ìtòun tó wọ́n wù nù. ìyá tí ìyá mi gbé lọ́dọ̀ rẹ̀ ìyá yẹn lo 115 láyé èmi mo sì kú ìyá rẹ̀ láìpẹ́ 115 years ó ní ẹ̀gbọ́n ìyá mi èmi rẹ̀ gùn dáadáa ìyá òun títí dọ̀la tó bá fowó àdúrà lẹ̀ bì kan ẹ máa ń tó owó àdúrà tí wọ́n fi lẹ̀ bí nǹkan lọ́wọ́ gbòòn lọ́mọ ó ní 115 ó nígbà tó wò bí lórí tí wàá ní mo fẹ́ kó ń tọrọ lọ́dọ̀ olóòtú kan ní kò ní láárí kò ní ṣe gbé kó ní kùkọ́ ọmọ ọlọ́run ìṣe ó ní bọ́lá ọlọ́run àjẹ mo ní sójú ẹ̀mí mímọ́ ló kù ní 115 ó lóun ọmọ tọ́lọ̀ lè ṣe ọlọ́run ọ̀padà ṣe tí wọ́n lọ so kò sí ọrọ̀ ajé tí ń bẹ láyé tó tó ọmọ ọrọ̀ ajé tó wà láyé tó tó ọmọ wọ́n wá sọ fún ìyàwó mi gba wọ́n wá bí ọdẹ onífẹ́ ìyàwó mi wá fẹ́ wọ́n àwọn afẹ́ nínú méjì náà fún information yìí yẹn ọ̀kẹ́ ti lọ́nu méjèèjì wọn ẹ̀ gbọ́ lọ́n tóbi. ẹ̀gbọ́n tẹ́lẹ̀ ni. bàbá ọlọ́wọ́ pa. nínú méjèèjì náà èkejì náà tó ti fẹ́ lọ ẹ̀ tún gbọ́ lọ́n tóbi. ọlọ́kùn mélòó. ìlú ọba ìlú àlùbáríkà ni ọlọ́wọ́ jẹ́ bàbá orí nǹkan mú délé. wọ́n wá ní wọ́n pa màálù síyàwó rẹ̀ ní ìbá tó bá bí máa pa màálù. pa màálù. ọ̀rọ̀ tó sọnù. ó sọ wọ́n ìpè nígbà tó kọ́ sí ẹ̀kọ́ ọmọ mi ó nínú pálọ̀ láti ṣe. ó dá fún mi nígbà náà yìí. kò dá fún mi. nígbà tí wọ́n ti ń bẹ̀rẹ̀ gidi ní ìjọba ní pa màálù mi. àwọn tó rẹ̀ àwọn òní jáde wọn òní jòkó èkó. ní ìsìn ìmú màálù ìké màálù kẹ̀kẹ́ wọn làwọn. làwọn tá ń bá rìn wọn jẹ. nígbà táwọn náà tó bẹ́ẹ̀. kí ni ìyàwó lè bínú sí lórí wípé wọn náà bí tiẹ̀ mọ̀ bí tiẹ̀ á pa màálù tiẹ̀ náà. á pè mọ́mọ́ lọ ni. á pè mọ́mọ́ mọ́mọ́ bàdẹ náà mọ̀ mọ́mọ́ bàdẹ náà wà bọ̀. àwọn aṣọ pé gómìnà
gómìnà ọkùnrin ará Kwara ìdíje táì àti ọkùnrin Sàràkí àánú ọmọ tó láti bá wọn nígbà náà. ẹ mọ̀ pé kò sọmọ mọ́. ẹ má sọ pé ò sọmọ mọ́. tí kì í bá ṣe pé ńgbà tá a dáyé tí àwọn èèyàn sọmọ dìdàkudà. bàbá kí ìyá ọlọ́mọ tó wá kọ́ bímọ kí làwọn kí àti ìmọ̀ tó wọ́n rẹ̀ kó yé tó láti mọ̀ kó rí rè ní ìgbésọ́dọ̀ ẹ̀ ni. àmọ́ kó rí rè ní ìgbésọ́dọ̀ ẹ̀ ni. yóò ní ẹyọ kan àti méjì ló fẹ́ bí. ẹyọ kan tàbí méjì ló fẹ́ bí. nínú Islam ó dọ̀tí irú ọpọlọ bẹ́ẹ̀. dọ̀tí irú ọpọlọ bẹ́ẹ̀ o. òun ò lè agbá àwọn ògbéjú méjì lọ. agbára ògbéjú méjì lọ. òun ò lè ṣìyàn tán. ká má wí bẹ́ẹ̀. ẹ dákun ẹ mẹ́jọ wí bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run ṣe dáadáa fún wa. Ọlọ́run ṣe dáadáa fún wa. Ọlọ́run bá ti bùn á lọ́mọ. Ọlọ́run bá ti bùn á lọ́mọ. Ká dúpẹ́ dáadáa. Ká dúpẹ́ dáadáa. Dúpẹ́ dáadáa. Ká dúpẹ́ dáadáa o. Ìsúnmọ́ ọkọ àtìyàwó. Ìsúnmọ́ ọkọ àtìyàwó. Ọkọ ní dọmọ. Ọkọ ní dọmọ o. Àṣẹ Ọlọ́run ní dọmọ. Àṣẹ Ọlọ́run ní dọmọ. Mo máa ń ṣe. Mo máa ń ṣe. Ọkọ ní dọmọ. Àṣẹ Ọlọ́run ní dọmọ. Lóòótọ́ gbogbo oríṣiríṣi nǹkan la ti ní. Kìnní kan ló spam count. Gbogbo ẹ̀ ní. Ìwọ̀n àwọn tí gbogbo orú wọn. Ọlọ́run bá fẹ́ tún nǹkan ṣe yóò tún ṣe. Ọlọ́run bá fẹ́ tún nǹkan ṣe yóò tún. Àmọ́ nínú mùsùlùmí àwa gbàgbọ́ pé nǹkan tá a fi máa tọ́jú ara ń bẹ o. Nǹkan tá a fi ń tọ́jú ara ń bẹ. Ìtọ́jú ara low spam count bẹ́yàn bá mu egbò ọ̀gbọ̀lọ̀ àbíké. Epo ọ̀gbọ̀lọ̀. Epo kọ́. Egbò ọ̀gbọ̀lọ̀. Yóò yí padà. Yóò yí padà. Wọ́n bá tún wá fi múrù kún. Ó fi múrù kún táwọn Haúsá ń tà ní. Ṣé àkànbẹ tí wọ́n ń pè ní alikanji. Adimọ̀dìkúùnù. Adimọ̀dìkúùnù. Àbá ti bá ṣe jẹ́ǹtì olè tètè máa yún. Yóò máa gbọ́ ní ìsinmi. Bẹ́ẹ̀ wípé a lè ṣe bẹ́ẹ̀ lóbìnrin. Bẹ́ẹ̀ lóbìnrin. Àrùn ni píríọ̀dù obìnrin. Àrùn ni píríọ̀dù obìnrin. Títí ń dijọ́ méje jọ́ mẹ́jọ. Títí dijọ́ méje mẹ́jọ. Tó sì jọ́ lọ́mọge. Àrùn líle o. Àrùn ni. Kọ́lọ̀ wá abèrè. Bàbá ní olọ wá bèrè. Kọ́pọ̀. Kòfi kábúrà sí. Yóò san. Máa mú yóò san. Kò ní tó bẹ́ẹ̀ mọ́. Ẹ ti gbọ́. Nàkúrúlà. Abèrè. Kábúrà. Ìgbẹ́ tó wá jọ́ lọ́mọge. Ẹ bá jọ́ lọ́mọge. Ògbúdọ̀ jíjọ́ mẹ́ta lọ. Wọ́n wá pọ̀ jùjọ́ mẹ́rin. Ó pọ̀ jùjọ́ mẹ́rin. Wọ́n bá lómi láàtọ̀ sanra tó ti lọ́jọ́ orí bí àwọn tí èso mọ́. Ó lè ṣe ń jọ márùn-ún. Tó lómi lára díẹ̀. Tó bá ti wá tó dà bẹ́ẹ̀ pé kò tó wá bọ̀rọ̀. Kò wá bọ̀rọ̀. Àrùn ló náà. Àrùn tó lò náà. Ẹnìkan máa ń sọ pé àbá yẹn tó bá àbí nǹkan rẹ̀ ń dọ̀ nǹkan o. Nǹkan. Wọ́n ní òun ọ̀yún nǹkan o. Ọlọ́run sì yàn wá lọ́tọ̀ọ̀tọ̀. Ọlọ́run yàn wá lọ́tọ̀ọ̀tọ̀. Bí kálukú ò ti rọ́mọ lọ́dọ̀ ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀. Ọlọ́run yóò ti rìn lébẹ̀ kò ní rọ́mọ. Wọ́n ò lo nǹkan kan fẹ́lòmíì. Ibi tó jókòó sí yẹn kọ́lọ́pọ̀ ẹ̀yọ́ kan fọ́ bó mi báyìí lọ́ba bímọ. Bẹ́ẹ̀ ni irú ẹ̀ ní. Tọ́pọ̀. So advice. Ìmọ̀ràn yẹn. Kára ló gbé yẹn wá bẹ́ẹ̀. Àdàkùnmọ̀lá. Túbú wíwò ló gbé yẹn wá bẹ́ẹ̀. Ká bẹ lọ́n báyìí pé Ọlọ́run ta lọ́kọ̀ mi. Ta lọ́kọ̀ mi ilé. Ká wá bẹ lọ́n ká wá sùn kọ́lọ́run fi hàn yàn lójú oorun. Nínú gbogbo jíjẹ́ sí ara kò sí èyí tí ó bá tojú oorun dọ́gba láíláí. Kò sí èyí tó bá tojú oorun dọ́gba. Torí Ọlọ́run bá sọ̀rọ̀ ńgbà náà ti dé èèyàn. Ọlọ́run bá sọ̀rọ̀ ńgbà náà ti dé èèyàn. Ọlọ́run mo fẹ́ lárú àdábà yìí. Kọ̀ wá fẹ́ dásùn lálẹ́ kọ́ ní Ọlọ́run fẹ́ bára mi lóye. Tó bá wu Ọlọ́run wo ní àlà. Tó bá wu Ọlọ́run yóò kó. Ta lọ́kọ̀ mi nínú eléyìí tó ga yìí. Nínú eléyìí tó kúrú. Ta lọ́kọ̀ mi. Àti tó kẹsàn. Fúnra Ọlọ́run yóò sọ fún lójú oorun. Ọba ní ti ara sí. Kò sí ti ara sí. Ọba wa jọ́ wọn mùsùlùmí kó ké kúrò aláwọ̀. Kó ké kúrò aláwọ̀. Kó kógún. Kó ké ogún. Wá tún ké yòǹtẹ̀ kó tó ké kúrò aláwọ̀ ogójì. Kó tó ké kúrò aláwọ̀ ogójì. Kó tó ké ọgọ́ta. Kó ké bẹ́ẹ̀ ní lẹ́yìn fáti alákọ̀ọ́kọ́. Tọ́wá kù kó ké bẹ́ẹ̀. Tọ́wá borí kanlẹ̀ kó ké bẹ́ẹ̀. Ó sì dìde kọ́ lọ́lọ́ bá ń fi nǹkan báyìí. Ọlọ́run ti fi hàn yóò rà pàtó wí láwà ní. Gbogbo orun tí ò jọra wọn báyìí. Gbogbo orun tí ò jọra wọn báyìí. Ó ní àwọn èèyàn misquote. Ó làwọn èèyàn misquote. À ń misinterpret yẹ.
ó wá dàbí ìpa ní problem. ó wá dàbí ìpa ní sùúrù. ní problem àgbọ̀n tó ní. bàbá náà àgbọ̀n tó ní. àgbọ̀n tó ní. àgbọ̀n tó ní o. láti wọ́n bèrè tẹ̀ ń bá sọ̀rọ̀ láàrin ọdún kìíní ọdún kejì ọdún kẹta ìyẹn fún àwọn bọ́ìsì kéékèèké àbáwọn ọ̀dọ́. tẹ́ gbọ́ àwọn ara yín. ẹ̀yà lọ́tọ̀ọ̀tọ̀ láti bí ọdún kan ọdún méjì ó wá ní mo gbọ́ ni mi ò gbà. owó ni túmọ̀ méjèèjì. mo gbọ́ mi ò gbà kí n túmọ̀ rẹ̀. lọ bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ mọ̀ pé mo gbọ́. mo gbà. mo tún bára máa ń kú. àdàkùnlá. wọ́n á bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé káàdì rẹ̀ ò tí ì tán. olóòtú ṣé wọ́n sẹ́ndì jọ ní tó bá wù ní tó bá wù yìí. ọlọ́run kí ọwọ́ lánàá wa Muhammad. sallallahu alaihi wasallam. ìyá Muhammad. bọ́bẹ̀ Muhammad. bẹ́ẹ̀ bá ti jẹ́ ìyáálé ilé. bẹ́ẹ̀ bá ti jẹ́ ìyáálé ilé. tó jẹ́ ìyàwó àkọ́kọ́ pàápàá. tó jẹ́ ìyàwó kọ́kọ́ àpá. kí lọ sọwọ́ ẹ̀ báyìí. kó sọwọ́ ẹ̀ báyìí o. ó gba gbogbo nǹkan. gba gbogbo nǹkan. àwọn ìsàmpù tọ́pọ̀ pọ̀ lára kálukú. ìyá tó bí èmi tó kù. ṣé ẹ̀gbọ́n Yorùbá mi. mo wá lè lówó lọ ní ìsìn. ìyáálé ìyá mi àti ìyàwó tí wọ́n fẹ́ lẹ́yìn ìyá mi ní ìṣòro fún. nígbà wọn bá gbalú ẹ̀ láàyè. àbí ẹ̀bọ́n mi ó tó kú oore ni. ọ̀rọ̀ ọdún ilé là ń sọ yìí o. ọ̀rọ̀ ọdún ilé lélẹ̀ yìí. ó léyàn tó yé o. ó léyàn tó yé. kò yá wọn kan o. ọ̀dà kàlámùlà tí. níta mi sọ pé àwọn kan lọ́gbọ́dọ̀ yé. ìwádìí mọ́tò ti níta tún gbà wọ́n pé kò lè yé àwọn kan. kò lè yé àwọn kan. òṣòbìnrin ti ń bẹ tí ò lọ́rẹ̀ ń ta. kò sí. ọwọ́ àwùjọ ẹ pé ní káwọn ọmọ rẹ̀ ọba ọ̀rẹ́ kí wọ́n bá wọn ọmọ ọ̀rẹ́ rẹ̀ sọ̀rẹ́. àwọn ọmọ ọ̀rẹ́ rẹ̀ tó bá sọ̀rẹ́ wọ́n rọrùn kó mọ̀ fẹ́ràn yín. òṣìṣẹ́ ẹ̀kọ́dà yìí pọ̀ òṣìṣẹ́ ẹ̀kọ́dà yìí pọ̀ tí ò ní túnká. torí ọmọ ọ̀rẹ́ yín yẹn tó ń ti ní lárí Port Harcourt níjọ́ tó wá wálé kò béèrè yín kò béèrè ọmọ ọ̀rẹ́ rẹ̀ kò béèrè ọ̀rẹ́ ìyá rẹ̀. ètí ọ̀gbọ́dọ̀ mọ́ béèrè yín láyé òun lè tí wọ́n bá fẹ́ lẹ́yìn èèyàn ọ̀fẹ́ ni ọkọ̀ ni yóò béèrè yín ìwò bídá. bó ló ṣe wọlé tí ò ní wọ yàrá àti náà. possible. ṣùgbọ́n ẹ wá lọ́rẹ̀ẹ́ mi ọ̀rẹ́ tí ẹ wá ní alágàtà ni. ẹbí ọ̀rẹ́ sàn ẹ wọ́n mú iye wọn àlọ́ bẹ́ẹ̀ rọ́wọ́ ìyá tókè pé tókè ńkọ́ tẹ ló wà ní CBN. tó wá onílọ ọkọ̀ yẹ kó bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìyá rẹ̀ lẹ́yìn má bẹ̀rẹ̀ rẹ̀ ní ojúmọ́. ṣùgbọ́n kan wá wà tọ́jọ́ mọ ìyàwó kejì àbọ̀ mọ ìyálé tí wọ́n sọ pé ní mọ̀mọ́ àgbà ńkọ́ lẹ́yìn bá jẹ́ mọ̀mọ́ àgbà fún. kí a pé mọ̀mọ́ kékeré ńkọ́. tó sì rọrùn kí ìyá tókè ọmọ gbé rí ní jọ́tẹ̀ fẹ́ bọ́ kọ́tà ìyàwó lẹ́yìn ìyá yín ló gbé yín jọ náà yọ sápá àbádá lọ́tọ́jú ìgbà fọ́ lẹ́nìkan dáná lẹ̀ kẹ́ ẹ̀ mọ́ bí ẹ lọ ètò ẹ̀pẹ̀ níyàwó ọ̀rẹ́ yín ẹgbẹ́ ńgbà tẹ́yìn lọ sùkú abẹ́ ń lọ bí iṣẹ́ lẹ́fọ́mọ́tì ntẹ́fọ́mọ́tì ọmọ mò ní ṣe yín lóore ètí ò ṣe yín lóore nìkan wà nínú ètò wà lóore ní ẹjọ́ jìnnà síra kàlámù làbíbì ó yẹ yín mínálẹ̀ àdí tó bá kànyàn èèyàn máa ń sọ yín tí ọ̀kan yàn kọ̀ọ̀kan nù. ó sì ń tẹ̀ fún síbi náà síbi. ọ̀rọ̀ tó lè gbóná lára àwọn èèyàn ni wàbí. ìtọ́ wá wà nítòsí níbi tí mo lè ṣàpèjúwe fún ni pé ìyá mọ̀mọ́tò àpèjúwe tó dáa lónìí nù. tó dáa lónìí nù. ẹ wá ní ọ̀rẹ́ kan wá gbé àpótí ìbò àbí àpótí ìbò nbọ wá wọlé iṣẹ́ nítorí wá gbé ìdí ìjókòó sábùjá. ó jókòó sábùjá. gbogbo ọjọ́ tí ó bá wálé ọ̀dọ̀ ìyá rẹ̀ lọ. ọ̀dọ̀ ìyá rẹ̀ ló wá kò ní wọ́dọ̀ yín. ṣùgbọ́n ìyáálé àbí ìyàwó ọmọ tí wọ́n á jíṣẹ́ nítọ̀ kàdé mi ní sàbò ní ọmọ wàm náà. inú ilé náà. ṣùgbọ́n yorùbá yìí àgbọ̀yé káàkiri ìpáwẹ̀ tó ń pè fún ọpẹ báwọn ṣùgbọ́n mo lè ọ̀gbọ́n kìíní àti kejì ọmọ wọ̀. ṣùgbọ́n mo ọ̀rẹ́ ọmọ ọlọ́run tó wá sáà ní ọlọ́run tó wá fàbùkù kan. tó bá lọ fún ó jẹ́ ọmọ Ìgbò níyà rẹ̀. ẹ dákun. ó gbé ìyá lọ jí àrò yìí. wọ́n wá gbé ìyá lọ jí àrò. ọ̀nà Ìgbò ni ọmọ. lọ́mọ kó ìyá rẹ̀. láti lọ́sẹ̀ ra wa gbogbo Yorùbá tó bá yà lọ lẹ̀ Ìgbò. obìnrin lọ́lọ́mọ lọ́hùn kì í ṣe Yorùbá. èyí tó mọ Ìgbò bí wọ́n ní. ọba Ìgbò bí wọ́n ní. ní ìwọ́n mọ̀ pé ń bèrè kọ́ọ̀tì. ní ìsìn wọ́n mọ̀ wípé ní wọ́n ti mọ̀. tí wo lọ. tọ́lá jẹ́ Ìgbò mú ó mójú ti alọ́. ó yẹ yín. ọlọ́run ní jẹ́ ọba jẹ́ o. àmín. ntọ́ bá kàn ló kàn. ntọ́ bá kàn ló kàn. agbára tá a ní ni ká bímọ. agbára tá a ní ni ká bímọ. ọlọ́run náà ló ní. gbogbo ọmọdé agbára ọlọ́run ní. gbogbo ọmọdé agbára ọlọ́run ní. ní títí máa ń wù aláwọ̀ obìnrin pé ọmọ mi gbọ́dọ̀ fẹ́ràn ní. ọmọ mi gbọ́dọ̀ fẹ́ràn mi ṣé kẹ́kẹ́ ní. báyìí pé ńgbà tí ń bá ń bọ̀. ọmọ wọn gbọ́n. ọmọ àti tó bẹ̀rẹ̀ díẹ̀ tí ìyá rẹ̀ ṣe sí bàbá rẹ̀ ó ti kàwé wọ́. òṣèré ọgbọ́n tọmọ ọmọ lò lórí ẹ̀yin lẹ́mọ̀ tí mọ̀ nù. oore tẹ́ bá ṣe ẹ̀yin lẹ́mọ̀ tí bọ̀. ọlọ́mọdé ọba jẹ́. ọlọ́mọdé ọba jẹ́. ẹ ṣe ń wò ní pé èmi mo bí ọyẹ kọ́gbọ́n mi ojú tiẹ̀ lọ.
ọ̀yẹ̀ ká sì kí ni ó jíjọ ọ̀yẹ̀ kí gbàdúrà ọlọ́mọ tó lọ́tọ̀ àdúrà tẹ́yìn òbí yìí ṣe fún wa pé ọmọ tí mo bí yóò dùn mí lọ ọ̀kan tẹ́yìn fi kún ẹ̀pẹ́ kọ̀ọ̀kan lẹ̀ mọ́ fi fún tẹ́yìn gbàgbọ́ pé dandan ní ìfẹ́ èyí sábà fi kún ìlànà kọ́lọ̀ ń jọmọ mi tí wọ́n fẹ́ tèmi ló pe ìgbà tó bá dáa torí àrí ìyá kí n kọ́ ọmọ ẹ̀ níkà nǹkan bẹ lọ́dọ̀ wa ń bẹ̀ wọn gbogbo ọmọ ẹ̀ wà ní lárípa gbogbo ìwà àkàbúrúkú tí wọ́n wù ní olé ìyá òun lọ́kọ́ gbogbo wọn ẹ wà máa wo àbíkán ìyá òun tí bàbá tó bí wọn ọ̀tọ̀ wọn náà wọ́n sọ pé nígbà tí bàbá mi fẹ́ fẹ́ ìyá rẹ̀ ọ wá padà sọ bẹ́ẹ̀ fẹ́ gbẹ́ ẹ̀ nígbà tó yẹ kí bàbá mi ọmọ kí ìyá mi ọmọ gbádùn bàbá mi ni wọ́n fẹ́ ọ àlẹ́ àríkọ́ ìyá rẹ̀ yìí sì sọmọ ìlú wa ẹ dákun sí sọ̀rọ̀ ọmọ nù ọ̀rọ̀ ọgbọ́n àbọ̀rọ̀ ọpọlọ tó gbà lónìí ìyá ẹ̀ ní fi ń bú ẹ̀gbọ́n rẹ̀ tọ́jú ọmọ bàtà ẹ̀ ẹ tún ayé ṣe o ẹ jẹ́ tún ayé ṣe o ọlọ́run ní tún ṣe jù báyìí lọ nítorí òun sì ṣe nínú ayé ṣe ọdọọdún lòdù ọ̀rọ̀ fẹ́ bẹ̀rẹ̀ àbá ní èsì àbí tó gbogbo tọ́lọ̀ wọ́n dàáyé fáwọn bàbá ńlá wa ń bẹ láyé tí àyè náà ní òjò ọ̀rọ̀ ẹ gbé nǹkan gbogbo ló ṣe láyé ayé òkú ìdá tó wáyé ó kú ìwà wa àdúrà àwọn òbí ni pé ọmọ ìwọ́rọ̀ fẹ́ràn mi ìyẹn bàbá ọmọ ìwọ́rọ̀ fẹ́ràn mi ìyẹn ìyá àbí ọmọ náà nílà àká ìkógun tí kálukú ní í ṣe. gbogbo ẹlòmíì ìtakú tí ìyá rẹ̀ kọ sí bàbá rẹ̀ wípé mọ̀ ṣe rí báyìí sí bàbá rẹ̀ wọ́n ní bàbá tó sanwó oṣù tó ṣe gbogbo ẹ̀ tó ṣe wàhálà wà ní mọ̀ ṣe dáadáa sí. nígbà ọlọ́run tí wọ́n ń sànù bàbá èmi wá gùn àlàáfíà tó wá wà tí wọ́n ń ṣe dáadáa lọ. mo mọ àwọn bàbá kan tó yẹ pé láràárọ̀ wọn kalẹ̀ fún mọ́ wọn lórí báyìí lọ́mọ wọn pín àtóbi bàbá mi a máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n wà lọ ilé ọkọ rẹ̀ bàbá mi ò ní sùn bẹ́ẹ̀ wọ́n wà mú ẹ̀kọ́ kan lọ́wọ́ àti àkàrà tí wọ́n jẹ látòṣogbo ni bàbá mi ọ̀ lọ Èkìtì. ní ẹnu ìyá